ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun fọwọ́ sí yíyan ọba mọ́kànlá. Ìgbìmọ̀ aláṣẹ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ti kéde yíyan àwọn ọba tuntun mọ́kànlá sípò. Nínú àtẹ̀jáde kan tí kọmíṣánná fún ètò ìròyìn àti ìlanilọ́yẹ̀ amòfin Kọ́lápọ̀ Álímì fi síta ló ti ṣàlàyé pé nínú ìpàdé ìgbìmọ̀ náà tó wáyé láìpẹ́ yìí ni wọ́n ti gbé ìgbésẹ̀ náà. Álímì sọ pé lójú ẹsẹ̀ ni ìyànsípò náà yóò gbéra sọ tí àwọn ọba náà yóò sì bẹ̀rẹ̀ iṣẹ́. Bẹ́ẹ̀ ló sì rọ àwọn orí adé tuntun náà láti rí i pé àlàáfíà jọba lágbègbè wọn. Àwọn ọba tuntun náà ni ọmọọba Hasrop Adéọlá Òjó tó jẹ́ alóró ti Ìloro Ìjẹ̀ṣà ní ìlà oòrùn Àtàkùmọ̀sà, ọmọọba Mark Adéníyì Àjẹwọlé tó jẹ́ oníṣẹ́ ti Ìṣẹ̀ Ìjẹ̀ṣà ti ìlà oòrùn Àtàkùmọ̀sà, ọmọọba Adékúnlé Wahid Babátúndé gẹ́gẹ́ bí Eléǹde ti Èkó Èǹde níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn. Àwọn yòókù ni ọmọọba Sulaiman Adébáyọ̀ tó di Olú Alájùẹ níjọba ìbílẹ̀ ìlà oòrùn Ẹdẹ, ọmọọba Badmus Rafiu Ọmọtọ́ṣọ́ tó jẹ́ alágbèyè ti Àgbéyè níjọba ìbílẹ̀ Gúúsù Odò Ọ̀tìn àti ọmọọba Johnson Òyewálé Ajíbóyè tí ó di Ọlọ́lá ti Ọlà níjọba ìbílẹ̀ Ìwọ̀ Oòrùn Èjìgbò. Álímì ké sí àwọn ìlú tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ní ọba náà láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn orí adé tuntun yìí fún ìdàgbàsókè agbègbè wọn gbogbo. Florence Babaṣọlá ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.